Trump l'Amẹrika kò fẹ́ gbà fún Tinubu rárá o. Lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò àti wàhálà tó wà fún Nàìjíríà báyìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń fẹ́ tẹ́ Donald Trump olórí ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àwọn aṣòfin wọn lọ́rùn. Àmọ́ kò jọ pé àwọn èèyàn náà gba Tinubu àti ìjọba rẹ̀ gbọ́. Bí nǹkan sì ṣe ń lọ yìí, àfàìmọ̀ làwọn aráabí náà kò ní wá sí Nàìjíríà o. Bí wọn kò bá tilẹ̀ wá, ohun tí wọ́n fẹ́ fi ojú Nàìjíríà àti ìjọba rẹ̀ rí, Ọlọ́run nìkan ló lè kó wa yọ lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ náà kò tí ì relẹ̀ rárá o, ó ń le sí i ni. Láti 30 oṣù kọkànlá ọdún 2025 tó ń parí lọ yìí, tí Donald Trump ti jáde tó lóun ń kó ìbọn bọ̀ ní Nàìjíríà nítorí pé àwọn afẹ̀míṣòfò ń pa àwọn Kìrìsìtẹ́nì. Àfi ẹni tó bá fẹ́ gbẹ̀ṣẹ̀ nìkan ni yóò ní ìjọba Tinubu yìí kó gbìyànjú gbogbo ohun tí wọ́n lè ṣe. Yàtọ̀ sí pé wọ́n rán àwọn èèyàn lọ sí Amẹ́ríkà níbi tí Nuhu Ribadu ti ṣáájú àwọn èèyàn ńláńlá nídìí ètò ààbò ìjọba yìí lọ, tí wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn aṣòfin àti àwọn èèyàn tó ṣe pàtàkì ní Amẹ́ríkà níbẹ̀. Àwọn ètò míì gbogbo ní Tinubu ń ṣe láti rí i pé àwọn Amẹ́ríkà kò kó ìbọn wá sí Nàìjíríà. Àsìkò náà ni wọ́n jí àwọn ọmọléèwé gbé tíjọba sì wá gbogbo ọ̀nà láti gbà wọ́n jáde. Ọjọ́ 21 oṣù tá a wà yìí, ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí, níjọba sọ pé àwọn ọmọléèwé 140 tó kù nínú àwọn táwọn afẹ̀míṣòfò jí kó ní St. Mary Catholic School ní Pàpírí, ìpínlẹ̀ Niger, àwọn ti rí wọn gbà padà o. Ṣé ọjọ́ 21 oṣù kọkànlá ọdún yìí náà ni wọ́n jí 230 àwọn ọmọ yìí kó, tí wọ́n sì rí 100 gbà padà lọ́wọ́ wọn ní ọjọ́ 9 oṣù kejìlá yìí, kó tó di pé wọ́n rí àwọn tó kù gbà lọ́jọ́ Sunday yìí. Bẹ́ẹ̀ ni ìjọba Tinubu kò dúró sórí ìyẹn nìkan, wọ́n pààrọ̀ àwọn ọ̀gá ológun wọn gbogbo, wọ́n sì fi olórí ológun tẹ́lẹ̀ Christopher Musa, ẹni tó ti mọ̀ nípa ìhùwàsí àwọn afẹ̀míṣòfò yìí tó sì ti kojú wọn lógun dáadáa, ṣe mínísítà fún ètò ààbò lọ́jọ́ 2 oṣù kejìlá yìí náà. Tinubu sì sọ pé kí ohun gbogbo lè bọ́ sójú ẹ̀ ni. Yàtọ̀ sí èyí, Tinubu ṣẹ̀ṣẹ̀ tún ṣe ìlérí pé ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí o, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yóò jáde ní Nàìjíríà láìpẹ́, torí àwọn yóò fààyè gba ìpínlẹ̀ gbogbo láti ní ọlọ́pàá tiwọn, tí kinní kan kò sì ní dá wọn dúró mọ́. Ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ o, tí gbogbo àwọn ọlọ́gbọ́n ayé ti ń sọ pé lára ohun tó lè gbà wá ní Nàìjíríà nìyẹn. Àmọ́ tíjọba kan ń fẹnu pera bá ẹ̀ lásán, tí àwọn olóṣèlú kan, pàápàá àwọn ará òkè ọya, sì takú pé àwọn ò fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sẹ́ẹ̀. Àmọ́ nígbà tí àwọn ará Amẹ́ríkà yìí finá mọ́ ìjọba wa, wọ́n gbà kíá. Tinubu sì sọ fúnra ẹ̀ níwájú àwọn aṣòfin pé kò sí ṣíṣe kò sí àìṣe mọ́ báyìí o, dandan ni ọlọ́pàá ìpínlẹ̀, nítorí ohun tó lè tètè gbà wá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé àtàwọn jàǹdùkú tó kù nìyẹn. Ọ̀pọ̀ èèyàn ti wá rò pé pẹ̀lú gbogbo èyí tí Tinubu ń ṣe yìí, ó yẹ kí Trump àtàwọn èèyàn ẹ̀ ní Amẹ́ríkà, pàápàá àwọn aṣòfin tí wọ́n ń tako Nàìjíríà bíi Bill Husenga àti Ted Cruz, rí i pé nǹkan ń yí padà o. Àmọ́ ohun tí ìjọba Amẹ́ríkà tún ṣe fún wa, yàtọ̀ sí yẹ̀yẹ́ tí wọ́n fi Nàìjíríà ṣe lójú ayé, nǹkan ìpalára gbáà ni. Ìjọba Trump ti fi orúkọ Nàìjíríà kún tàwọn tí wọn kò lè ta tẹ́tẹ́ oríire tí wọ́n ń pè ní American Visa Lottery láti fi wọ Amẹ́ríkà mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti wà lọ́hùn tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gba ìwé ìgbélùú, kìnní náà kò ní í ṣeé ṣe fún wọn ní kíákíá mọ́. Nǹkan ìfiniwọ́lẹ̀ gbáà ni. Kì í ṣe nítorí pé wọ́n fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà nìkan o, àmọ́ nítorí pé lára orílẹ̀-èdè tí àwọn àgbáyé ń pọ́nlé gidi tẹ́lẹ̀ ní Nàìjíríà wà, tí wọ́n sì nígbàgbọ́ pé Amẹ́ríkà tàbí orílẹ̀-èdè míì kò lè hùwà bẹ́ẹ̀ sí wa. Àmọ́ ìjọba Trump ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì tún ń lérí pé ó kù tí àwọn yóò ṣe. Èyí tó fi hàn pé wọ́n kò ka gbogbo ohun tí Tinubu ń ṣe yìí sí bàbàrà kan. Gbogbo ohun tó wà lọ́kàn wọn ni bí wọn yóò ti lé àwọn afẹ̀míṣòfò dànù, tí wọn yóò sì gbógun ńlá tì wọ́n ní òkè ọya bó bá ṣeé ṣe. Torí àwọn èèyàn náà gbàgbọ́ pé àwọn ará òkè ọya yìí ni wọ́n ń da Nàìjíríà rú,
tí àwọn kò bá sì wá kinní kan ṣe fún wọn orílẹ̀-èdè náà kò ní nísinmi. ìdí ni pé ohun tíjọba Amẹ́ríkà ṣe yìí kò yẹ kó kan Nàìjíríà rárá o. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Trump ti sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè kan kò lè wọ Amẹ́ríkà láì wádìí wọn fínífíní nítorí ìwà jàǹdùkú àti ìfẹ̀míṣòfò pẹ̀lú akátakítí ẹ̀sìn tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè wọn. nígbà náà àwọn orílẹ̀-èdè tí wọ́n dárúkọ pé àwọn ò fẹ́ wọn ní sàkání àwọn ní Afghanistan, Burundi, Chad, Cuba, Republic of Congo, Equatorial Guinea, Eritrea, Haiti, Iran, Libya, Myanmar, Somalia, Sudan, Togo, Turkmenistan, Yemen àti Venezuela. kì í ṣe pé wọ́n ní àwọn èèyàn náà kò lè wọ Amẹ́ríkà rárá, àmọ́ ìbá díẹ̀ láti orílẹ̀-èdè wọn ló lè wọbẹ̀. wọn yóò sì yẹ tọ̀hún wò fínífíní ju bí wọ́n ti ń ṣe ń yẹ àwọn ará orílẹ̀-èdè míì wò lọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wọn ni wọn ò tiẹ̀ ní fún ní físà rárá láti dé orílẹ̀-èdè náà nítorí ìwà ìfẹ̀míṣòfò tí wọ́n ní wọ́n ń hù ní ilẹ̀ wọn. ní gbogbo àsìkò tí wọ́n ń ṣe eléyìí nínú oṣù kẹfà ọdún 2025 yìí kò sórúkọ Nàìjíríà níbẹ̀ o. torí bẹ́ẹ̀ kò sí ìjayà kan fáwọn èèyàn wa láti lọ sí Amẹ́ríkà nígbàkigbà tí wọ́n bá fẹ́. ṣùgbọ́n lójijì ní Trump tún fi orúkọ àwọn orílẹ̀-èdè míì kún orúkọ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. níbẹ̀ ló sì ti fi Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì sí i. lẹ́sẹ̀kẹsẹ̀ ní Trump pàṣẹ náà tó ní gbogbo ohun tó ń jẹ́ físà oríire lọ́tìrì tí àwọn Amẹ́ríkà máa ń ṣe tí àwọn ọmọ Nàìjíríà máa ń kópa níbẹ̀ ìyẹn ò gbọ́dọ̀ wáyé mọ́. wọn ò gbọ́dọ̀ jẹ́ kí Nàìjíríà kópa. ohun tí eléyìí túmọ̀ sí ni pé kò sí ọmọ Nàìjíríà tí yóò wọ Amẹ́ríkà láyé Trump yìí tí yóò jẹ́ tẹ́tẹ́ oríire tí wọ́n máa ń ta yìí ló fi wọbẹ̀. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti bá tẹ́tẹ́ oríire yìí wọ orílẹ̀-èdè ọ̀hún nítorí kò ní wàhálà kan nínú. ẹni tó bá ti ta tẹ́tẹ́ náà tí wọ́n bá sì ti lè mú orúkọ ẹ̀ wọn yóò mọ bí wọn yóò ti ṣe físà fún. físà ìgbélùú sì ni wọn yóò sì rí i pé ó rí iṣẹ́ lọ́hùn-ún tí yóò sì di ọmọ Amẹ́ríkà kíákíá. ní ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà kò sí oríire kan tó wà láyé tó fẹ́rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí ẹni tó bá jẹ tẹ́tẹ́ bẹ́ẹ̀ lè mú ìyàwó tàbí ọkọ ẹ̀ dání yóò sì kó àwọn ọmọ ẹ̀ pẹ̀lú kò sì sí ẹni tí yóò dì í lọ́wọ́ pé kó má lọ. ohun tí Trump fòpin sí fáwọn ọmọ Nàìjíríà rèé o. bẹ́ẹ̀ ni Trump tún ní gbogbo ẹni tí wọ́n bá ń bá ṣe ìwé ìgbélùú lọ́wọ́ ìyẹn ẹni tí wọ́n bá ń ṣe green card fún kí wọ́n dá èèyàn náà dúró fúngbà díẹ̀. green card náà ni wọ́n fi ń sọ àjòjì di ọmọ onílùú l'Amẹ́ríkà torí kó dàbí èèyàn ní ìwé àṣẹ ìgbélùú tí wọ́n ń pè ní resident permit tàbí tó ní ìwé iṣẹ́ tó fi ń ṣiṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ò ní lè ṣe ní Amẹ́ríkà nítorí kì í ṣe ọmọ onílùú, òfin kò sì rí bí ọmọ ibẹ̀ rárá. àmọ́ ẹni tó bá ti ní green card nìkan ló kógo já nítorí ó ti di ọmọ onílùú nìyẹn. èyí ló ṣe jẹ́ gbogbo ẹni tó ní ìwé ìgbélùú tàbí ìwé míì tó fi hàn pé ọ̀nà tó bófin mu ni wọ́n fi ń gbé Amẹ́ríkà gbogbo wọn ló máa ń fẹ́ ní green card yìí láti di ọmọ onílùú tí mìmì kan kò sì ní mì wọ́n mọ́. àmọ́ Trump ti ní kí wọ́n dá ìyẹn náà dúró fún gbogbo ọmọ Nàìjíríà. kò sì sẹ́ni tí wọ́n gbọ́dọ̀ ṣe green card kan fún báyìí àfi àwọn tí wọ́n bá ti parí iṣẹ́ lórí tiwọn nìkan. lóòótọ́ kì í ṣe àwọn ọmọ Nàìjíríà nìkan ni Trump ṣe báyìí fún. àmọ́ ohun táwọn èèyàn ń sọ ni pé pẹ̀lú bíjọba ti ń sapá tó yìí kò yẹ kí Trump tún kọ orúkọ àwọn ọmọ Nàìjíríà mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rárá. ṣùgbọ́n nígbà tí Trump ń gbé òfin tuntun yìí jáde ní ọjọ́ 16 oṣù kejìlá yìí, nǹkan tí wọ́n kọ nípa Nàìjíríà ni pé orílẹ̀-èdè tí àwọn afẹ̀míṣòfò ti ń rìn fàlàlà kiri bó ti wù wọ́n, tí wọ́n ń ṣe ohun tó wù wọ́n, tí wọ́n ń hùwà tó wù wọ́n, tí apá ìjọba wọn kò sì ká wọn ni. bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ìwà ìbàjẹ́ àti àjẹbánu tó kún inú àwọn èèyàn tó ń ṣèjọba wọn pẹ̀lú àwọn aráàlú tí wọn kò mọ̀ ju kí wọ́n máa kó ayédèrú ìwé lóríṣiríṣi kalẹ̀ láti fi wọ Amẹ́ríkà lọ. gbogbo eléyìí ni àwọn Trump rò pọ̀ tí wọ́n fi kó Nàìjíríà mọ́ wọn. wọ́n ní Amẹ́ríkà kò lè gbà kí ẹnìkan máa fi ayédèrú ìwé wọ̀lú àwọn, kí àwọn afẹ̀míṣòfò tó wà ní orílẹ̀-èdè kan lo ìwé burúkú pẹ̀lú àkọsílẹ̀ tí kìí ṣe òótọ́ láti fi wọlé, kí wọ́n wá wọlé tán kí wọ́n bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn ọmọ nílùú pé àwọn ò lè gba irú ìyẹn láàyè lọ́dọ̀ àwọn mọ́. nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí yóò bá wọ orílẹ̀-èdè náà àwọn yóò yẹ̀ ẹ́ wò débi pé kò ní sí kinní kan tí yóò pamọ́ fáwọn nípa ẹ̀.
ìyẹn ló ṣe jẹ́ kì í ṣe gbogbo èèyàn ló lè wọlé mọ́ báyìí torí àwọn ò ní fún wọn ní físà ni àfi ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá dá àwọn lójú nìkan. èèyàn ò tí ì wá mọ ohun tí àwọn Tinubu yóò ṣe láti yọ àwọn ọmọ Nàìjíríà kúrò nípò tí àwọn Amẹ́ríkà tún fi wọ́n sí yìí. ṣùgbọ́n tó bá ṣe ìmúra Trump yìí ni bíi kókó ogun tó ń lérí èyí wá sí Nàìjíríà ni o. ó jọ pé bí ò bá tí ì kó ogun náà wá ara ọkùnrin náà kò ní í balẹ̀. bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ lu ọdún kan péré nínú ọdún 4 tí yóò lò bí olórí Amẹ́ríkà ni. kọ́dún 4 náà sì tó pé ohun tó lè fojú Nàìjíríà yìí rí kò sẹ́nìkan tó tí ì lè sọ o. Ọláyíwọlá Alága ló ṣe ọ̀rọ̀ àkọsílẹ̀ àwọn ará Amẹ́ríkà yìí pẹ̀lú ohun tí wọ́n ṣe fún Nàìjíríà fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.